Ìbílẹ̀ Yorùbá TV láti iléeṣẹ́ wa Ìbílẹ̀ Yorùbá TV náà ni a ti ń kí káàbọ̀. Gẹ́gẹ́ bí ìṣe àti àṣà iléeṣẹ́ wa Ìbílẹ̀ náà ni láti máa mú fọ́nrán fídíò wá fún ìgbádùn yín ní ọlọ́kan-ò-jọ̀kan. Fọ́nrán fídíò tí a mú wá fún ìgbádùn yín lónìí òun náà ni ti Prophet Israel Ọládélé tí gbogbo wa mọ̀ sí Genesis Global. Tí ẹ ò bá gbàgbé, ní ọdún tó kọjá ni ìròyìn jáde wípé ilé ẹjọ́ kan ní ìpínlẹ̀ Èkó wọ́n rán alàgbà Israel Ọládélé lọ sí ẹ̀wọ̀n ọdún 2 nípa ẹ̀sùn tí wọ́n fi kàn án pé wọ́n fi ọwọ́ lágbá arábìnrin kan ní ojú débi pé wọ́n gba owó bíi 10 million naira ní ọwọ́ arábìnrin ọ̀hún. Àmọ́ látìgbà tí alàgbà Israel Ọládélé tí wọ́n ti wà ní ibi tí wọ́n wà ní ìròyìn jẹ́ kí ó tó wa létí wípé alàgbà Israel Ọládélé wọn ò dá iṣẹ́ Ọlọ́run dúró, pàápàá jùlọ ohun tí ó ṣẹlẹ̀ ní ẹnu ọjọ́ mẹ́ta yìí tí a ní kí a fi tó yín létí. Lára àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ sí alàgbà Israel Ọládélé òun náà ni wípé níbi tí alàgbà Israel Ọládélé níbi tí wọ́n wà níṣe ni bàbá dá ìsọjí sílẹ̀ láàrin àwọn ẹlẹ́wọ̀n tí a dẹ̀ tún gbọ́ wípé lára àwọn ẹlẹ́wọ̀n tí alàgbà Israel Ọládélé Genesis tí wọ́n gbàdúrà fún, wọ́n ti dá 79 sílẹ̀ wípé kí wọ́n máa lọ sí ilé wọn ní ayọ̀ àti àlàáfíà. Lára àwọn tí wọ́n tẹ̀ dá sílẹ̀ tí wọ́n tú sílẹ̀ tí ìjọba tú sílẹ̀, ó jẹ́ kó fi yé wa wípé nígbà tí alàgbà Israel bẹ̀rẹ̀ sí ní gbàdúrà, wọ́n ní kí àwọn lọ wá pure water wá. Inú pure water yìí ni alàgbà Israel Ọládélé tí wọ́n gba àdúrà sí, tí wọ́n sì ní pé kí wọ́n fi pa orí àti ọwọ́ wọn, débi pé ìròyìn ayọ̀ yìí ó dẹ̀ tẹ̀ wọ́n ní ọwọ́. Lára àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ sí alàgbà Israel Ọládélé òun náà ni wípé a tún gbọ́ wípé ìkan lára àwọn ẹlẹ́wọ̀n tí àárẹ̀ ń ṣe lọ́wọ́ tí ó dẹ̀ nídìí owó tó tó 500,000 naira láti fi ṣe surgery, òun náà ni alàgbà Israel Ọládélé Ogundipe tí wọ́n ti fún ẹlẹ́wọ̀n náà wípé kí wọ́n lọ tọ́jú ara wọn. Ohun mìíràn tí ó ṣẹlẹ̀ sí alàgbà Israel Ọládélé òun náà ni pé tí ẹ ò bá gbàgbé ní bí oṣù mélòó kan sẹ́yìn ni àwọn bloggers tí wọ́n bẹ̀rẹ̀ sí ní release photo alàgbà Israel Ọládélé jáde nínú ọgbà ẹ̀wọ̀n tí wọ́n wà. Àmọ́ lára àwọn tí wọ́n ṣiṣẹ́ lábí yìí ọwọ́ ti tẹ 2 nínú wọn tí wọ́n dẹ̀ ń kà bùrùbùrù lọ́wọ́ wípé kí wọ́n ṣe àwọn jẹ́jẹ́ wípé àwọn kan ni wọ́n gbé iṣẹ́ náà fún àwọn, débi pé àwọn dẹ̀ nílò láti ṣe iṣẹ́ náà. Lára àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ sí alàgbà Israel Ọládélé náà ni à ń kà fún yín, òun náà lẹ́tí máa kà ní ojú amóhùnmáwòrán yín báyìí. Ẹ jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ tí alàgbà Israel Ọládélé èyí tí wọ́n fẹ́ bá àwọn olólùfẹ́ wọn sọ. Ó dá mi lójú pé ẹ máa kọ́ ẹ̀kọ́ kan tàbí méjì nínú ọ̀rọ̀ tí alàgbà Israel Ọládélé tí wọ́n fẹ́ sọ báyìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tí ẹ ń darapọ̀ mọ́ iléeṣẹ́ wa Ìbílẹ̀ Yorùbá TV, à ń bẹ̀ yín àárọ̀ ìpè kí ẹ jọ̀wọ́ kẹ́ bá wa subscribe sí channel wa. Tẹ́ bá subscribe tán, ẹ bá click lórí bell notification icon. Eléyìí máa jẹ́ kí ẹ mọ ìgbà àti àkókò tí à ń gbé fọ́nrán fídíò jáde ní ọlọ́kan-ò-jọ̀kan. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin oníbàárà wa tí ẹ ti bá wa subscribe sí channel wa, tí ẹ ti ń bá wa wo àwọn fọ́nrán fídíò wa ní ọlọ́kan-ò-jọ̀kan. Ẹ jẹ́ kí n máa fi èyí ṣe ìlọ, ó tún di ìgbà míì ọjọ́ rẹ̀ tí a ó tún pàdé lágbára Ọlọ́run bá mi Èdùmàrè. Gẹ́gẹ́ bí mo ṣe máa sọ, nǹkan ò ní ṣe mí, nǹkan ò ní ṣe ẹ̀yin náà. Èmi náà máa bá ẹ̀yin náà lèmi náà máa rí láṣẹ Ọlọ́run bá mi Èdùmàrè. Thank you, God bless you, bye bye. Wọ́n ti ń búyàn lórí Facebook, wọ́n báyàn jẹ̀rí láyé, wọ́n fèsì business wọn ni. Iṣẹ́ tó lè ṣe gidi o ní business of the mind, and business of the mind is mind your business. Tó bá mind the business ẹ wá jèrè, àwọn yìí kò lọ jayọ̀ máa ta, àwọn rẹ̀ máa gbógun tiẹ̀. Ẹni bá níbi eré ló ń wá go, ìwọ ló níbi tó ń lọ, má dá wọn lóhùn kí wèrè má lọ di méjì. Límọ̀ káṣọ rẹ̀ kó mú ọ lé òwò, àwọn èèyàn àdúgbò ti yá wèrè ni. Nígbà ọ̀rọ̀ tí mò ń sọ lẹ́ẹ̀kan pé wèrè di méjì yẹn, gbogbo ará àdúgbò bá pé bàbá láìsí ti yá wèrè o, ti yá wèrè o.
ìyá láìsí jábọ́ta gbogbo ọmọ jábọ́ta pé dádì wa ìyá wèrè wọ́n ti fokùn fún bàbá láìsí wọ́n bàbá láìsí kíndé kẹ́yìn tẹ̀lé wèrè ìwèrè káṣọ wọn ni bàbá yìí lọ́gbọ́n gbé níbi wèrè káṣọ ẹbí wa dẹ̀ fi wèrè lẹ̀ kí wèrè má la di méjì ẹni ń ṣèbàjẹ́ tó ńlá da lóhùn wèrè ti di méjì ẹni gbógun tiẹ̀ tó ńlá sọkò pa wèrè ti di méjì ìwọ ẹdìyẹ dà mí lóògùn nù máa fọ́ lẹ́yìn ṣé bẹ́ẹ̀ adìyẹ ti di ògùn nù ṣẹ́yìn tó bá fọ́ṣọ́ máa da ògùn ẹ padà ó ṣe kúkú fẹ́ yín lẹ̀ kó má fọ agbára yẹ kó lò sórí ẹyin kó lò sórí ògo tiẹ̀ ìwọ ò ní gbà ṣe bó wà láyé ló sọ pé ò ní gbà tó bá kú ẹni tó ń bá jà òun á tún jẹ ráìsì lórí ìsàrí ẹ ìwọ ò ní gbà gbogbo ohun tó kójọ tó pé ohun tó péjọ yẹn pàǹtí ni ṣé o ti gbàgbé ni pé bó tiẹ̀ kọ́lé láyé wàá kọ́lé níjọ́ tó bá kú ìwọ dẹ̀ kọ́ ló máa kọ́lé yẹn bó o bá tiẹ̀ nílé láyé wàá tún kọ́ níjọ́ tó máa kú ilé yọ̀dẹ̀ tó máa lò lọ́jọ́ tó bá kú máa kéré sí tó ń gbé nú ẹ̀ ilé yẹn ló ń pè ní self-contained bó sí ló ń jẹ́ self-contained torí wọ́n nìkan ló máa wà nú ẹ̀ tẹ́ bá ti pé méjì ó ti di mass burial ṣé o ti wá rí túmọ̀ bọ́lá ń ṣe jẹ́lé ayé ńgbà tó wálé ayé wọ́n nìkan ló dá wá bó o bá kú ìwọ nìkan lè máa dá lọ bọ́ bá sin ẹ́ ìwọ nìkan lè máa wọnú kòtò dédé àwọn ìtẹ̀lé ẹ lọ wọn á padà sí ilé aṣọ yòókù jọ jújù bọ̀dá àbúrò ẹ̀ má kankan la mú ẹni bá dàgbà kò mọ òun ní o ṣùgbọ́n ká má wàá dàgbà ká ládàgbà ìyá gbogbo ohun tó bá máa ṣe láyé ẹ máa wọn tó máa bá jà má fi òpin ìwà náà ara rẹ yìí kó fi ṣògo láyé kó má láfi bá dédé èèyàn jà ìjà ò débì kan mi ò ní gbà mi ò ní dáríjì wọn ṣebí wọ́n pé bàbá dáríjì wá bá ṣe dáríjì àwọn tó ṣẹ̀ wá má fà á sínú ìdánwò gbàgbà lọ́ọ̀bìlì sí i torí ìjọba ń tirẹ̀ agbára ń tirẹ̀ ogun tirẹ̀ láyà mi ìwọ ní ìkàn tán rògbò oníyàn mẹ́wàá lọ́kàn yóò ń bájà nílùú rọkàn rẹ gan mo sọ fún ẹ o má rora ẹ pé ìtúkù màá tún máa sọ fún níjọ́ mi tá a bá tún pàdé mo sọ fún yín gbogbo ẹni wò mí ẹ ní mọ́ sáré ọmọ gbogbo ẹni wò mí ẹ ní bọ́ sí ìhòòhò ayé gbogbo ẹni wò mí ẹ ní ṣubú fọ̀tàyọ̀ gbogbo ẹni wò mí ẹ ní sunkún o gbogbo ẹni wò mí ẹ ní mọ́ kóró ìbẹ̀rẹ̀ ọdún yìí àárín ọdún yìí ìparí ọdún yìí ẹ ní mo ṣì ẹ má gbàgbé o ẹ má ṣe àkíní yìí o ó dáa gan o ó dáa gan ẹnìkan má gbọ́ ló má fẹ́ para rẹ̀ kíkó rẹ̀ ní para rẹ̀ mọ́ má rora ẹ pin ó sì máa dìde ìjọ kìíní àná yẹn nìkan sọ fún ya mi pé a lè ṣoríire ńlé wa líbà ṣe ìnáwó kọ̀ọ̀kẹ́ nìyẹn rí mi kó wá dídèdè èèyàn ìwà mi wá dédé àwọn alágbára ìwà nínú ìjọba èèmọ̀gbà yóò sọ pé bó bá jọ ọmọ kan ṣòye èèyàn bí èrè téèyàn ò bí mi mọ̀ ènìdì torí pé gbogbo ọmọ tiẹ̀ tó bí wọn jẹ èèyàn àwa tí ìyá wa bí wa ń gba ó dẹ̀rọ̀ pé olóṣì ni wà á lè jẹ èèyàn èmi ò dẹ̀ lọ school ìwọ pé ò lọ yunifásitì kó o bá múra rẹ tó o túnra rẹ bí wàá ṣoríire bíbélì rẹ wájú mi àbórí love of Christ òun ló ń lọ àlọ́wọ́ mi òun ni mo ń kà lù mo ka bíbélì jù bíbélì rọ rẹ mi èlè dà mí bíbélì òun rọ rẹ mi èlè rojọ́ mi fẹ́ lò mí bíbélì òun rọ rẹ mi èlè parọ́ mọ́ mi bíbélì òun rọ rẹ mi èlè sọ pé mo parọ́ mọ́ ọ̀yàn kì í parọ́ gbogbo wọn fẹ́ lé ayé rẹ wà nù bíbélì bó bá dìjẹ́ muslim ni ẹ kakura ni ẹ àsìkò àwẹ̀rẹ̀ àwa yìí ó ń gbà wẹ̀ ìwọ ò lè dáríjì èèyàn mi ò dájọ́ ẹ o ṣùgbọ́n lọ dáríjì èèyàn kan Wàsíù orúkọ mi níbi àbími sínú Islam ìtumọ̀ Wàsíù rẹ ẹni Ọlọ́run fàyè gbà ẹni Ọlọ́run bá ti fàyè gbà ọ̀tá agbógun ti torí ẹni tọ́lọ́run fàyè gbà láyé máa fàyè gbà ẹni tí ò bá dẹ̀ gbà fẹ́ni tọ́lọ́run fàyè gbà wọ́n á pa wọn á kógo ẹ̀ sínú gbá wọ́n á pín ògo ẹ̀ sọ́nà igba nítorí pé kò gbà fẹ́ni tọ́lọ́run fàyè gbà mo bẹ̀ ẹ́ o má gbógun tẹni Ọlọ́run ṣàánú àwọn tí ò lè gbógun ti láyé lẹ́nu Ọlọ́run yọ́nú sí mo tún sọ fún ẹ kí mi tó lọ má bínú sẹ́ni tọ́lọ́run yọ́nú sí. Ladies and gentlemen, I'm back right now. I'm sorry, now they watch me, I tell you now. I don't speak English, I don't speak about not now, I tell you now. Make una know what una dey do. Life no dey easy for person wey dey take am too easy. I wan tell you, wey Bible say since the time of John the Baptist, na kingdom of God don suffer kasala. Violence na kasala. When the kasala blow, you go know say this life na about trouble. So when you go and tell the devil, no run away from the devil. Face the problem, make you dey face am. Face the devil, say I no go run for you. Tell the devil who dey clap at you know they see, you know they see eye, you know they see red eye, you know they see clear well. Show
Devil, you don't know me. You try my papa, you try my mama. You want to try me. Devil, what if they your hair? That time, devil will not say you mean business. No run away. No be everybody you go to talk to. No be everybody you go to believe. No be everybody you go to trust. No be everybody you go to run after. Run after your purpose in life. Make you come become somebody. If they say you don't know somebody, tell them say they say you don't be nobody. But by the time you know somebody, there's somebody that will connect you, will be make you somebody. Yes, but inside of you, somebody there because you get the body. The body we will not get. Now if you say God don't create you like himself. You dey hear me so? As I talk, God created you like himself. If they say you're tall, no they look at yourself say you're too tall. Tell them say your God is high. If they say you are short, tell them say no, nobody say I'm short. The Bible says lo and behold. If they say you thin, you know too fast, tell them say the Bible say narrow is the way. So if anything when you call yourself, now you be. If you call yourself poor man, you be poor man. If you call yourself big man, you be big man. How you go to serve big God? You go have small mind. I not think now. People when they talk about you now because they want to make you their business. But when you when you make yourself busy with your own business of the mind, you go mind your own business. And when you get money, you go remind them of the time when they want to attack your mind. And they beg you. This one when I tell you, I just want to tell you, no tell anybody. I beg no tell anybody. As I tell you, no tell anybody. Me, I don't be comedian. I'm a prophet. I never even used pidgin English preach before or talk before. And this one I just tell you because this program we look now. The man with the get the thing and your guy with did, your bunker guy with did for this program. We get the television house. Now I shot the call out. Short production. Me, I don't believe in juju. Juju no fit cash me. Because juju no go fit cash God. And I don't believe somebody go kill me. You don't go fit kill me because you don't go fit kill God. You don't go fit face me because you go fit slap God. You won't die. It's what happen. I did tell you. You know why I did tell you say you won't die? Because God don't talk about Bible say, touch not my anointed and do my prophet no harm. No they face me. I won't beg you. Don't tell anybody. I won't tell you a secret. God say make I tell you. Say you no go fail. Amen. Don't tell anybody. God say make I tell you. Say your life go do well. God say make I tell you go blow. No tell anybody. I say no tell anybody. Oh, why you gonna do that? Don't tell anybody. Don't allow this. Don't tell me. Say make I tell you. Say you go buy everything within your mind. Amen. God say make I tell you. Shh. No, why they do know the sharp? I say won't tell you the remaining 3. God say make I tell you. Make you not too relax. Oh. Amen. If you go too relax, you go collapse. Oh. Enemy there everywhere. Oh. Enemy there everywhere. Oh. God say make I tell you, say that's your paper, that's your document. We not the one for the country. We not there. Say when I will come back your way again, as you shout amen when you they see me so. Now God go don't give you. Amen. God say.